rí lẹ́yìn interview tí mo ṣe nípa ajé tí mo sọ experience mi ò lè káyọ ọkùnrin tó pè mí tó jẹ́ pé wọ́n sọ fún mi pé the same experience ẹlòmíà ló ń fò lórí omi ẹlòmíà ló ń bára wọn lábẹ́ omi nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dàbí pé àwọn ọkùnrin ò kí ń sábà sọ̀rọ̀ síta torí bí ṣe pé mo ń sọ lọ́jọ́ yẹn pé àwọn nǹkan mi wà tó ń ṣẹlẹ̀ síta tí yóò ní lè sọ síta àwọn obìnrin wà fluent nínú ọ̀rọ̀ ju ọkùnrin lọ so fún ìdí èyí àìmọye ọkùnrin tó wà nínú ẹgbẹ́ lérè ọmọ náà bó ṣe wà ní líkì ló wà ní gbàǹjà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò kí ń lè sọ síta so bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn kò ń ṣe pé ọkùnrin pọ̀ ju obìnrin lọ bọ́kùnrin ṣe wà bẹ́ẹ̀ náà lobìnrin wà ó dàbí spiritual husband and spiritual wife ni bí spiritual husband ṣe wà bẹ́ẹ̀ náà ó wà equal ṣùgbọ́n torí pé àwọn ọkùnrin ò sábà jáde sọ̀rọ̀ síta so òun ni kò jẹ́ ká mọ̀ kódà ọkùnrin mi gbóná ju obìnrin lọ. ẹ káàsán ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa láti Alore Media TV ni a ti ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀dọ̀ Ìyá Ajé la wà yìí ní ìlú Ìlọrin a sì fẹ́ béèrè àwọn ìbéèrè kankan ní ọwọ́ wọn nípa àwọn eléré ọmọ wọ́n sì máa bá wa dáhùn àwọn ìbéèrè tá a fẹ́ béèrè yìí so ẹ máa bá wa ká lọ. Ìyá Ajé ṣé dáadáa lẹ wà? A dúpẹ́ fún Ọlọ́run ṣeun wà dáadáa. Ìbéèrè àkọ́kọ́ tí mo ní kí n béèrè lọ́wọ́ yín ni pé ǹjẹ́ a lè fẹ́ eléré ọmọ? Ìbéèrè tẹ́ béèrè ǹjẹ́ èèyàn lè fẹ́ eléré ọmọ bẹ́ẹ̀ ni gbogbo wa pátápátá náà léléré ọmọ àwa náà la dẹ̀ wà nínú ayé tá à ń fẹ́ra wa so wípé ṣé a lè fẹ́ra wa ó possible a lè fẹ́ eléré ọmọ tí ò ní nǹkan kan nínú tí ò sí wàhálà gbogbo wa pátápátá léléré ọmọ so bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mi tí mo ní kí n béèrè lọ́wọ́ yín ni pé àǹfààní wo ló wà fún ọmọkùnrin tó bá fẹ́ eléré ọmọ? Àǹfààní wà ń bẹ ẹ rí i pé wọ́n máa ń kí eléré ọmọ wọ́n á ní eléré ọmọ wọ́n á ní kìkì owó kìkì ìjọ̀gbọ̀n àǹfààní wà nínú ẹ nítorí pé ìgbàgbọ́ wa ni pé eléré ọmọ mú owó wá eléré ọmọ máa dáàbò bo ọkọ eléré ọmọ máa ṣe iṣẹ́ ìṣẹ́gun nínú ilé spiritually fún ọkọ so àǹfààní tó wà nínú ká fẹ́ eléré ọmọ ó pọ̀ nítorí pé eléré ọmọ tún jẹ́ àwọn ọmọ tí ẹ pé Elédùmarè bless pẹ̀lú ẹ̀bùn àlá so wọ́n máa ń dá àlá láti fi direct láti fi lead láti fi ṣẹ́gun so ara àǹfààní tó wà bẹ́ẹ̀ rárá o kò lóhun ètùtù tó yẹ kéèyàn gbọ́dọ̀ ṣe kó tó lè jẹ ọkọ eléré ọmọ o kò sí ohun ètùtù o lẹ́yìn pé tí wọ́n bá fẹ́ eléré ọmọ tẹ́ ẹ bá ti mọ̀ wá ẹ̀ tẹ́ ẹ ti mọ̀ pé ẹni tí mo fẹ́ special person ni eléré ọmọ ni ọmọ alágbára ọmọ ni ní tí ẹ máa ṣe ni wípé èèyàn mọ̀ tù wọ́n torí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ eléré ọmọ oríṣiríṣi wà ló kún ọwọ́ wa bí a ṣe ní good side tán máa ní eléré ọmọ kìkì owó wọn á tún ní kìkì ìjọ̀gbọ̀n bá a ṣe ní good side wa nípa ti owó náà la ní the other side ti ìjọ̀gbọ̀n so ọkọ tó bá fẹ́ eléré ọmọ tó bá ti ní understanding pẹ̀lú ẹ̀ tó ti mọ̀ pé ìyàwó tí mo fẹ́ yìí báyìí ló ṣe rí tí wọ́n dẹ̀ jọ gbọ́ra wọn yé wọ́n á jọ gbé lálàáfíà so kò sí pé ètùtù kan lèèyàn lè ṣe tàbí ó ní step kan tí èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ take lẹ́yìn pé kò support ẹ̀ tó bá fẹ́ bọ ẹgbẹ́ ẹ̀ bá bọ́ tó bá lówó gan gẹ́gẹ́ bí ọkùnrin fún un kó bọ ẹgbẹ́ yẹn á fi favour ọkùnrin yẹn náà ni so bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun nǹkan tí ọmọ eléré lè máa ṣọ́ra fún ọkọ eléré rádà kí ló lè máa ṣọ́ra fún ẹni tó bá fẹ́ eléré ọmọ ó gbọ́dọ̀ ṣọ́ra fún ṣìnà torí àwọn kan wà nínú wa tó jẹ́ pé signal wa ó máa ń high jura wọn lọ ẹlòmíì wà tó jẹ́ pé ọkọ eléré ọmọ mi kò gbọ́dọ̀ lọ máa fi àyà lu àyà pẹ̀lú àwọn ẹlòmíì tó bá especially tó bá jọ ọmọ alájẹ tí ọkọ ọmọ alájẹ nínú àwọn eléré ọmọ tó bá lọ ń fi àyà lu àyà kiri ó máa affect ẹ̀ á dẹ̀ affect ìyàwó rẹ̀ because àwọn ẹgbẹ́ wa tẹ́ ń wò yẹn àwọn tí à ń pè ní ẹni tá àrùn níṣẹ́ tí ń jẹ́ṣẹ́ so tí ọkùnrin tó bá fẹ́ eléré ọmọ tí ò bá wà faithful tó wà sincere pẹ̀lú ìyàwó tó bá ní ó ṣeé ṣe kí nǹkan kó máa dàrú tàbí kó má lọ bí ó ṣe fẹ́ so fún ìdí èyí ẹni tó bá jẹ́ ọkọ eléré ọmọ ó gbọ́dọ̀ kíyèsára láti máa ṣe òdodo ó dẹ̀ sá fún ṣìnà ní ṣíṣe. ṣé ó tiẹ̀ ṣeé ṣe kí ọkọ eléré ọmọ kó fẹ́ aya míì le? Ṣe mọ̀ pé oríṣiríṣi eléré ọmọ ló wà but púpọ̀ nínú àwọn eléré ọmọ ọ̀pọ̀lọpọ̀ máa ń jẹ́ ẹ̀dá tó ń jowú púpọ̀ but bí mo ṣe sọ grade by grade ni àwọn kan wà tó yẹ pé àyànmọ́ àti ìpín tán bá yàn wọ́n gbọ́dọ̀ fẹ́ ìyàwó lé wọn ni àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ fẹ́ ìyàwó lé wọn tí ọkùnrin bá fẹ́ ìyàwó lé wọn gbogbo nǹkan ọkùnrin yẹn ó máa bàjẹ́ ni so oríṣiríṣi ni ó wà so mi ò lè sọ pé specifically bóyá eléré ọmọ gbọ́dọ̀ fẹ́ ìyàwó lé bóyá ó lè fẹ́ ìyàwó lé ìyàwó ẹ̀ tàbí kò lè fẹ́ ìyàwó lé oríṣiríṣi ni wá
so èèyàn gbọ́dọ̀ mọ irú èèyàn téèyàn fẹ́ kéèyàn ṣe wádìí ẹ̀ dáadáa kó tó di pé èèyàn máa gbé ìgbésẹ̀ kankan lé lórí. Tá a bá ń sọ̀rọ̀ nípa elérè ọmọ àti àjẹ́, ẹ jọ kí ni ìyàtọ̀ náà? Ah! Elérè ọmọ àti àjẹ́ ìyàtọ̀ wà ńbẹ̀. Ẹgbẹ́ elérè ọmọ àtọ̀runwá ni, ẹgbẹ́ àjẹ́ àtayégbà ni. So ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. Téèyàn bá ń bọ̀ látọ̀run, ó gbé ẹ̀bùn Emere wá. Ṣùgbọ́n nínú ayé ni wọ́n ti ń gba ẹ̀bùn àjẹ́. Èmi ò gbọ́ rí látọjọ́ tí mo ti délé ayé níwọ̀nba ọjọ́ orí mi yìí. Mi ò dẹ̀ bá nínú ìtàn rí pé èèyàn máa ń délé ayé, èèyàn ń gbé àjẹ́ wá látọ̀run. But Emere ni gbogbo wa mọ̀ pé a máa ń gbé wá látọ̀run. Téèyàn bá délé ayé ló ń gbàjẹ́, ìyàtọ̀ tó wà nínú ẹ̀. Nínú elérè ọmọ tó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ lọ́run àti àwọn àjẹ́ tó ṣe nípa ti ayé, ta ni ó ní agbára jù ní àwọn méjèèjì? Ah! Ìbéèrè ńlá lẹ béèrè yìí o. Ṣé ẹ rí lótìítọ́ àti lódodo, elérè ọmọ ní agbára. Bẹ́ẹ̀ náà dẹ̀ rèé, àjẹ́ ní agbára. Ṣùgbọ́n kálukú pẹ̀lú territory rẹ̀ ni. Ṣé ẹ rí ní ẹ jẹ́ kí n put it báyìí, ní ọ̀run níbi tá a ti ń bọ̀ wá, agbára àwọn elérè ọmọ ó pọ̀ janjan. Àmọ́ ní ayé, ní ìgbà míì, agbára elérè ọmọ wà limited nítorí pé àwọn ẹnìkejì tá a dárúkọ yìí tá ń ṣe àjẹ́, wọ́n ní agbára gan tó ní agbára débi pé tí elérè ọmọ ò bá múra gírí kí ó dúró kó tọ́jú ẹgbẹ́ ẹ̀ kó dẹ̀ ṣe àwọn ètò tó yẹ kó ṣe, àjẹ́ máa borí ẹ̀ o. So but wọ́n máa ń sọ náà pé Emere lọkọ oṣó lọkọ àjẹ́. Lábẹ́ bó ti wù kó rí ná, Emere ó lágbára ju àjẹ́ lọ. Ṣùgbọ́n nígbà míì wà, àjẹ́ lè borí Emere tí ò bá mójútó ẹgbẹ́ ẹ̀ bó ṣe yẹ kó ṣe mójútó. Ǹjẹ́ ọmọkùnrin lè jẹ́ elérè ọmọ? Ọmọkùnrin jẹ́ elérè ọmọ o. Ọmọkùnrin jẹ́ elérè ọmọ dáadáa láì mọye tí mo ti rí dáadáa. Kí ló fà á tí ó fi jẹ́ pé obìnrin ló ń pọ̀ jù láàárín àwọn elérè ọmọ? Perspective yẹn is not right. Wípé obìnrin ló ń pọ̀ jù nínú elérè ọmọ àbí kí lẹ wí? Bẹ́ẹ̀ni. O correct. Ṣé rí lẹ́yìn interview tí mo ṣe nípa ajé tí mo sọ experience mi ò lè káyé ọkùnrin tó pè mí tó jẹ́ pé wọ́n sọ fún mi pé the same experience ẹlòmíà ló ń fò lórí omi, ẹlòmíà ló ń bára wọn lábẹ́ omi. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dàbí pé àwọn ọkùnrin ò kí ń sábà sọ̀rọ̀ síta torí bí ṣe pé mo ń sọ lọ́jọ́ yẹn pé àwọn nǹkan mi wà tó ń ṣẹlẹ̀ síta tí yóò ní lè sọ síta. Àwọn obìnrin wà fluent nínú ọ̀rọ̀ ju ọkùnrin lọ. So fún ìdí èyí, àìmọye ọkùnrin tó wà nínú ẹgbẹ́ elérè ọmọ náà bó ṣe wà ní líkì ló wà ní gbàǹjà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò kí ń lè sọ síta. So bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn, kò ń ṣe pé ọkùnrin pọ̀ ju obìnrin lọ. Bọ́kùnrin ṣe wà bẹ́ẹ̀ náà lobìnrin wà. Ó dàbí spiritual husband and spiritual wife ni. Bí spiritual husband ṣe wà bẹ́ẹ̀ náà ó wà equal. Ṣùgbọ́n torí pé àwọn ọkùnrin ò sábà jáde sọ̀rọ̀ síta. So òun ni kò jẹ́ ká mọ̀. Kódà ọkùnrin mi gbóná ju obìnrin lọ. Wípé èèyàn pupa ló ń ṣe elérè ọmọ yẹn àbí èèyàn dúdú ni. Gbogbo wa pátápátá. Kódà ẹlòmíì tó jẹ́ ọmọ èèyàn dúdú gan Emere tí ẹ̀ gan ojú èèyàn pupa lọ. Ṣùgbọ́n àwọn ẹlòmíì Ọlọ́run kó ṣàánú wa lọ́wọ́ àwọn oníran. Ẹlòmíì tó bá ti rí ọmọ pupa wá ní ọmọ Emere ni wọ́n yìí. Kíní kan ni wọ́n tó jẹ́ pé kò rí bẹ́ẹ̀. Àìmọye ọmọ dúdú tó jẹ́ ògbólógbò tó tún gbóná ju èèyàn pupa lọ. So kò correct, kò ní ṣe pẹ̀lú being an elérè ọmọ does not have to do with bóyá èèyàn pupa àbí èèyàn dúdú. Elérè ọmọ is basically elérè ọmọ. Ẹ ṣeun yèyé ajé fún àǹfààní tí ẹ fún wa láti bá yín sọ̀rọ̀. A tún á máa rí yín lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tọ́ ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá, ẹ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu yèyé ajé yìí o. Bó ṣe kan tàbí méjì, a rí tiwa mú bẹ́ẹ̀. Tọ́ a tún máa kàn sí ní gbogbo ìgbà tá a bá tún ti wá bá yèyé ajé. Ẹ ṣeun.